mi fún kábíyèsí olúbàdàn ọba ti ìlú ìbàdàn ni wípé bàbá wa rasheed ladoja orí àpèrè tẹ́ wa ọlọ́run á jẹ́ kẹ́mi yín túbọ̀ gùn fún wa pẹ́ ẹ ti jọba lẹ́yìn tẹ́ ẹ jọba tán ẹ má dá sọ́rọ̀ òṣèlú bàbá wa ẹ jọ̀ọ́ òṣèlú la mọ̀ pé ní òṣèlú lẹ ti jẹ lẹ ti mu lẹ ti dàgbà lẹ ti ṣe gbogbo ẹ jọ̀ọ́ anything tó bá jẹ mọ́rọ̀ òṣèlú ọba lẹ jẹ nísìnyí ẹ ti di ọba ẹ ti bá lórí oṣó ẹ bá lórí àjẹ́ ẹ bá lórí ọkùnrin ẹ bá lórí obìnrin ẹ bá lórí ọmọdé ẹ bá lórí àgbà ẹ bá lórí gbogbo bàbá lẹ jẹ ẹ gbọ́dọ̀ ní candidate ẹ gbọ́dọ̀ ní ẹnìkan tó máa jẹ́ pé ẹni tí ẹ yàn láyò lélẹ́yìí bàbá wa kábíyèsí olúbàdàn bàbá wa ni yín a sì fẹ́ràn yín gan-an torí náà àwòsàn tó lè tẹnu àbùkù lù yín irú àwa ìbárí àfi tá a bá rí fídíò náà tá a bá rí fídíò náà irú ẹni bẹ́ẹ̀ yóò gbèsè ọ̀rọ̀ ẹ̀ àárọ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ àárọ̀ padà sílé ẹ jọ̀ọ́ ẹ yẹra fún gbogbo nǹkan tó bá jẹ mọ́ politics sà ẹ jọ̀ọ́ bàbá wa ládọjà àfẹ́ yín nídìí òṣèlú ọba lẹ jẹ́ ẹ̀yin ni bàbá fún gbogbo gómìnà ẹni gómìnà tó bá ti wọlé ẹ̀yin ni bàbá wọn bàbá ọba nìyín bàbá ìjòyè nìyín bàbá gómìnà nìyín bàbá president nìyín anybody tó bá fẹ́ di president wọ́n ní right láti wá sí palace yín kan wá sọ fún yín pé àwọn fẹ́ di ààrẹ orílẹ̀-èdè kẹ̀dẹ̀ ṣàdúrà fún wọn ẹ gbọ́dọ̀ ní candidate sà mo wo fídíò yìí ó jẹ́ fídíò tí mi ò nífẹ̀ẹ́ sí rárá bọ̀ ẹ mọ̀ kí gbogbo wọn náà ti sọ àfẹ́ bẹ́ẹ̀ èmi máa ń fẹ́ rí ìdí òkodoro ọ̀rọ̀ kí n tó dá sí i so àtìgbà tá a ti ń gbọ́ pé ẹ gbé candidate kan dání àlí kan ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé àlí sílẹ̀ kí àlí wà láyé ẹ̀ kí sàràfà wà láyé ẹ̀ kí oríyọmí wà láyé ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ díje lábẹ́ òṣèlú ilẹ̀ Ọ̀yọ́ state ẹ jẹ́ kí gbogbo wọn wá sí palace kí wọ́n free mọ́ yín ẹ gbọ́dọ̀ ní candidate tẹ́ bá ní candidate yóò máa kó àbùkù bá yín àti ẹrẹ̀sà òdodo bẹ̀ làwa máa sọ fún yín tẹ́ bá ti ní candidate pé ẹni tẹ́ ẹ ń fà kalẹ̀ lélẹ́yìí tí ò bá wá wọlé ẹni tẹ́ ẹ wá fà kalẹ̀ ojú wo lẹ fẹ́ fi bá a lò pọ̀ nítorí ẹ ọba kì í ní candidate ẹ wo gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá ọba kankan tó máa ń ní candidate sà àmọ́ kó torí inú òṣèlú lẹ ti ń bọ̀ ni ló jẹ́ kó fẹ́ rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó lọ́bọ̀lọ́bọ̀ kó yọbọyọbọ tiẹ̀ wá bá yín ẹ tó bá fẹ́ jáde fún òṣèlú fún Ọ̀yọ́ state ẹ jẹ́ kó dá dúró lórí ẹsẹ̀ kó bá tó gbangba sùn lọ yẹ kó lọ campaign fúnra ẹ̀ ẹ má jẹ́ kó lọ ọmọ yín lẹ́sẹ̀ kó má lọ ọmọ yín lọ́rùn rárá àlí kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ ẹ dáadáa o èmi ò dẹ̀ mọ̀ ẹ́ mi ò dẹ̀ fẹ́ sọ kankan pa ẹ̀ for now but ẹnikẹ́ni tó bá máa jẹ́ governor of Ọ̀yọ́ state ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè dá dúró lórí ẹsẹ̀ tí ò ní sọ pé bóyá òun fẹ́ fi bàbá kan gòkè àbọ̀ òun fẹ́ fi ìyá kan gòkè àfẹ́ ẹnikẹ́ni tó bá ti ní godfather àbò ní godmother ẹ dá dúró iṣẹ́ tẹ́ ẹ bá ṣe láràlú máa fi dìbò fún yín iṣẹ́ tó ní kálukú yín ṣe ẹ máa fi gbé wọn níwájú aráàlú ẹ má kó ti yín lọ bá bàbá ládọjà ẹ yẹra nípa anything tó bá jẹ mọ́ politics sà my advice for you nìyẹn sà nǹkan tí ò ní kó àbùkù àti ẹ̀rẹ̀ bá yín nìyẹn o tí ò ní jẹ́ káwọn èèyàn kí wọ́n ta ẹnu àbùkù lù yín ọba kọba tó bá ti lè ní candidate ó máa da lábùkù ó máa dẹni yẹpẹrẹ ni o advice mi fún yín ni pé gbogbo nǹkan tó bá jẹ mọ́ ọba báyìí ẹ yẹra fún ìlú ni wọ́n ní kẹ́ wá mójútó ààfin níṣẹ́ yín wà àti gbogbo ẹni tó bá fẹ́ rí yín kán wá bá yín láàfin gbogbo candidate tó bá fẹ́ jáde lọ́yọ̀ state ìbàjẹ́ mẹ́jọ ni wọ́n ìbàjẹ́ mẹ́wàá ni wọ́n gbogbo wọn náà gbọ́dọ̀ ní right sí yín tí gbogbo wọn lẹ́dẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ má ṣe tẹ nìkan ṣoṣo torí àtẹ nǹkan sí kinní yìí èmi ò fẹ́ bẹ́ẹ̀ o èmi ò fẹ́ rárá ẹni tó lọ́wọ́ bá yàn fún wa kó jẹ́ ẹni tí ó mú Ọ̀yọ́ state tí ó jẹ́ ẹni tí ó gbẹ́ kí ilẹ̀ Yorùbá àti Ọ̀yọ́ state lápapọ̀ kí ìfẹ́ jọba láàrin wa tí ò ṣẹni tó máa fi ẹ̀sìn àbí ohunkóhun tú wa ká ta máa di ẹlẹ́yàmẹ̀yà láàrin ọmọ Yorùbá sí Yorùbá ní ti Aláàfin Ọ̀yọ́ ti gbé wọlé tẹ́lẹ̀ kádẹ̀ rí gọ́vnà tó máa wọlé tọ́lọ̀ máa lò fún wa tó máa bá wa paná gbogbo ẹ̀ ní torí táwọn Aláàfin Ọ̀yọ́ gbé wọlé ní ẹlẹ́yàmẹ̀yà látìgbà táwọn ti jọba ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n gbé wọlé ìgbà yẹn là ń gbọ́ pàwọn làwọn lè sọ̀rọ̀ lórí Yorùbá
àwọn nìkan làwọn láṣẹ láti ṣe léyìí àwọn nìkan làwọn láṣẹ láti ṣe léyìí that is ẹlẹ́yàmẹ̀yà irú ọba bẹ́ẹ̀ kò lè ní respect nílẹ̀ Yorùbá ẹ rí gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń sọ̀rọ̀ sí Aláàfin bó ṣe wù wọ́n kò síbi tó ń lọ tí wọ́n ní kàbùkù wálé wọn ò lápọ́nlé níbì kankan tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣe bá abá Aláàfin Lámídì Adéyẹmí àná ṣe bá wọn lò gbà bàbá yẹn respect ó command respect tó fi kú ni ó command respect tó fi kú ni because kò bẹ́ẹ̀ni kankan ṣọ̀tá kò dẹ̀ ṣe lẹ́yàmẹ̀yà bó ti ẹ̀ ṣe lẹ́yàmẹ̀yà ẹ̀yìn ló ti ń ṣe kò gbé sójú ìmọ̀ràn mi fún yín nìyẹn o bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa kàn yín lábùkù tí ò dẹ̀ ní dùn mọ́rú àwa yìí nínú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ àlùfàǹṣá sí yín tírú àwa ìbádẹ́ ń gbọ́ á máa dùn wá á ní nífẹ̀ẹ́ sí i torí ẹni àpọ́nlé ẹni iyì ẹni ọlá ni yín ẹ ti ṣe wàhálà ní gbogbo ọjọ́ ayé yín àsìkò tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ máa sinmi tí gbogbo ìlú dẹ̀ fẹ́ràn yín ìlú fẹ́mi lóyè ni yín ẹni tí ìlú fẹ́ ni yín kì í ṣe pọ́n lọ mú yín wá ní Canada àbọ̀n lọ mú yín wá ní Haúsá àbọ̀n lọ mú yín wá ní US pé kẹ́ ẹ wá jọba ẹ jìyà fún ipò yẹn ni ẹ má jẹ́ kí nǹkan tí ò tó nǹkan kó máa kọ́ àbùkù bá yín lórí ìtẹ́ yẹn sà ẹ bá wa yẹra kúrò nípa òṣèlú máa wá òṣèlú máa lọ ẹ̀yin àtàwọn èèyàn yín ló máa kù ìyẹn ni kẹ́ ẹ bá wa dìmú bàbá mi Ládọjà ẹ dàgbà ẹ gbó ẹ tọ́ ẹ ti dàgbà ẹ tún fèrè gìjòbì jù báyìí lọ ẹ pẹ́ fún wa o lórí àpèrè tẹ́ wà yẹn ẹ ní kánjú lọ ẹ lágbára Ọlọ́run gbogbo ọmọ Ọ̀yọ́ state gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá àsìkò yìí yóò máa tu gbogbo wa lára ó tiẹ̀ ti ń tù wá lára ẹ má jẹ́ kí òṣèlú tó máa wá tó máa lọ ẹ má jẹ́ kó kó àbùkù àti ìyánpọnyánrin kó má kó bá ìtẹ̀yìn àti ẹ̀yin náà kó má bàa máa fi ẹnu àbùkù sọ̀rọ̀ sí yín ṣe ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn ìmọ̀ràn tí mo ní tí mo fẹ́ fún yín nìyẹn ẹ̀yin ayaba ẹ̀yin olórí ẹ pé bàbá wa sínú ilé ẹ bá wa fọwọ́ ra wọ́n lórí láti iwájú dé pàkọ́ kẹ ẹ máa fọwọ́ ra wọ́n lógoro ẹ̀yìn kẹ ẹ máa sọ̀rọ̀ tó dáa sínú bàbá ẹ yẹra fóṣèlú o ẹ ti ṣòṣèlú débì kan ẹ ti fàdàgbẹ́ ètò ẹ̀rọ síbì kan báyìí ẹ ti di ọba o kò sí nǹkan tó jọ mọ́ politics mọ́ o ẹ jẹ́ kó máa yé bàbá alájà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin olórí ẹ bá bàbá sọ̀rọ̀ nù lé yóò dáa fún gbogbo yín o ẹ ṣé o. ẹ dákun ẹ jọ̀ọ́ o ṣé kò séèyàn lọ́yọ̀ state mọ́ ni ẹ má bínú o ṣé kò séèyàn lọ́yọ̀ state mọ́ ni tó fi jẹ́ sàràfáàlì ló tún kù sàràfáàlì ṣé ẹni tí ó lè dábò rẹ o ẹni tí ìbá ṣe fẹsẹ̀ sàràfáàlì lọ́yọ̀ state kí ni pàtì sàràfáàlì lọ́yọ̀ state nílùú Ìbàdàn ní gbogbo Ọ̀yọ́ state tá a mọ̀ kò lu ẹ̀ lọ́yọ̀ bàbá Ládọjà ó ga o bàbá ẹ̀dẹ̀ ní good record kọjá kẹ́ lọ́ máa sún kẹ́ lọ́ máa múru sàràfáàlì gbó sàràfáàlì tí ó lè dábò tí ìbá ṣe rẹ̀ ní òsèǹ kò lè dá sẹ́nítọ̀ kò lè dìbò sẹ́nítọ̀ wọlé láìláì tá a mọ̀ ẹ bẹ̀rẹ̀ bí olóṣè kàmpéèdè ẹni tí ò láṣẹ ilẹ̀ kẹ̀kẹ́ sàràfáàlì ẹ sọ bó wà sẹ́nítọ̀ ní sẹ́ bẹ̀rẹ̀ pé kí ló ṣe kí ni sàràfáàlì ṣe lọ́yọ̀ state kí ni pàtẹ́ lọ́yọ̀ state center wo ló kọ́ hospital center wo ló kọ́ lẹ́yìn ṣe iná street light méje tó ń há sí community kọ̀ọ̀kan sàràfáàlì kí ni pàtẹ́ sàràfáàlì lọ́yọ̀ state tí bá wá ṣe pé kí ni ó kọ́ dùn mí ẹni tó dùn mí nítorí ó dùn mí ni pé Saheed Òṣùpá tó kàn lọ pè Saheed Òṣùpá tó kàn lọ pè yẹn ló dùn mí torí mi ní wọn tẹ̀ ń jẹ bí ẹni pé sàràfáàlì yẹn ó wá bójú Saheed Òṣùpá jẹ́ lẹ́yọ̀ state nìbàdàn ni torí fáǹsì Òṣùpá làwa kásá sọ pé èrò tó pọ̀ ń bẹ lónìí tẹ́ rí o èrò Saheed Òṣùpá rè ẹ̀nà tara yín sàràfáàlì kàkà tí mo èbú sàràfáàlì ń bò mí pápá Haúsá lẹ̀ ń wọ́n dẹ́ ń tẹ̀bù fàwúsá lọ́yọ̀ state o kàkà tí mo èbú sàràfáàlì tí ò ní good impact kankan kí ni focus ẹ̀ fún wa lọ́yọ̀ state ìdí á focus àtìlẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ ẹ̀ ń tí ò láṣẹ ilẹ̀.